gbogbo àwọn ọmọ Ọlọ́run lábẹ́ bó ti wù kó rí, ọdún tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí ọdún ayọ̀ wa ló máa jẹ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká fi ìgbìyànjú àti àdúrà ká fi bẹ̀rẹ̀ ọdún tuntun. Lábẹ́ bó ti wù kó rí, òpin ọdún yìí ayọ̀ ló máa já sí fèmí àti ẹ. Now, àdúrà tí mo mú wá fún wa, àdúrà yìí ní ìtumọ̀ gan, ó dẹ̀ lágbára púpọ̀ púpọ̀. Fún àwọn tó lè gbàdúrà tán dẹ̀ lè fi ọ̀rọ̀ Ọlọ́run jagun ayé ni. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ, òun máa jàjàyè. Dáfídì jàjàyè, Jósẹ́fù jàjàyè, èmi àti ẹ máa jàjàyè lórúkọ Jésù. Wá ike funfun báyìí, wá ẹyin, ẹni ẹyin, kọrúkọ mọ́mí ẹ̀ sí ẹyin yẹn lára pẹ̀lú máàkà. Ẹnìkan ní kí ni reason tó ń fi máa lórúkọ mọ̀mọ́ ẹ̀? Sórí orúkọ mọ̀mọ́ èèyàn májẹ̀mú wà ń bẹ gidigidi, wọ́n dẹ̀ máa ń lò láti fi parí iṣẹ́ léèyàn lérí. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, orí ẹ̀ ò ní gbàbọ̀dé. Tó bá ti kọ́ sí, wá òróró góyà tàbí òrí, òróró góyà tàbí òrí, dà sórí ẹyin nínú ike funfun yìí. Bọ́ra sí òwò ní aago kan òru, wà ní òwò ọmọlúàbí. Ka Jeremáyà 32:27, kà á sí ní ìgbà méje. Jeremáyà 32:27 ni kò kà sí ní ìgbà méje. Nígbà tó bá kà tán, gbàdúrà gbogbo ọwọ́ ọ̀tá, ọwọ́ ẹlẹ́yẹ tọ́wọ́ bá wà lára èèyàn, kò sí bí èèyàn ṣe lè mọ́ ṣe tó, wọn ní appreciate èèyàn. Ẹni tó ń wọ́kọ tí ò rọ́kọ, ọwọ́ ló ń wà lára ẹ̀ tó ní disappointment. Ẹni tó náà dí mọ́, ọwọ́ ni. Ẹni tó ń lọ síwájú àwọn tó yẹ kó ṣe láàánú tí wọ́n ti ẹ̀rí ti ẹrù, ọwọ́ ni. Wàá gbàdúrà yẹn dáadáa. Àwọn aládùúrà ni mò ń bá sọ̀rọ̀. At least ó gbàdúrà yẹn, bóyá o kì í gbàdúrà púpọ̀, ó kéré jù 30 minutes. Náà tó bá ti wá gbà tán, gbé iṣẹ́ yẹn sí ìgbèrí ẹ̀, gbé sí ìgbèrí ẹ̀, ó máa lálàá. Gbọ́, tó o bá lálàá, tó bá yẹ pé àlá tí ò yí ẹ ni, màá pe nọ́mbà kan fún ẹ, pè mí sórí nọ́mbà yẹn kí n tú àlá yẹn fún ẹ, kí n dẹ̀ gbàdúrà fún ẹ. Lábẹ́ bó ti wù kó rí, orí rẹ ò ní kọ àdúrà. Gbogbo àwa tá kí n lo nǹkan dúdú, àwa ni mò ń bá sọ̀rọ̀. Sórí tó bá ti jí láàárọ̀ kó tó fọhùn sẹ́nikẹ́ni, ìwọ mú ẹyin fọ́ papọ̀ pò, lọ sílé ìwẹ̀, fi pa gbogbo ara ẹ̀. Tó bá lórí ọ̀fẹ́ àti wẹ̀ níta kílẹ̀ tó mọ́ bí aago 5 lọ wẹ̀. Bọ́ tó bá yẹ pé kò sórí ọ̀fẹ́, mú face towel. Èmi kì í lo kànkàn. Face towel, àwọn iṣẹ́ tí mo dẹ̀ máa ń fi sílẹ̀ lórí péjì, a kì í lo kànkàn. Face towel pẹ̀lú ọṣẹ white ni kò wá. Fi kíní pa gbogbo ara ẹ̀ látòrí délẹ̀ kó wá wẹ̀. Tó bá ti wá wẹ̀ tán, sórí handkerchief yẹn dá padà sínú òkè yìí, dé lọ sún tàbí kó bò mọ́lẹ̀. Lábẹ́ bó ti wù kó rí, ó máa rí gbígbàdúrà. Ó confirm bẹ́lẹ̀ yìí ò bá ṣiṣẹ́ fún ẹ, á jẹ́ kó ṣe bí mo ṣe ní kó ṣe, tàbí kó jẹ́ wípé ègún kan wà lára ẹ̀ tí kì í jẹ́ kí èèyàn rí àmì àdúrà. Kọ nọ́mbà yìí sílẹ̀ 0810 63 11 252. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wòlíì Ọlọ́run sọ̀rọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ àdúrà, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ìran àti ọ̀nà àbáyọ, 0810 63 11 252. Ibikíbi tó kò lè wà, àwọn ní WhatsApp nọ́mbà mi. Pè mí síbẹ̀ kó jẹ́ àjọ gbàdúrà. Mo gbàdúrà fún ẹ ọdún tuntun yìí, oore tuntun, ohun tó ṣe láṣetì ní year 2024, ìrọ̀rùn ló máa já sí ní year 2025. Jọ̀ọ́ bá mi share program yìí, yóò dára fún ẹ.